Ají ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Person production. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé, a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. Ìwọ gan wo ṣàwọ̀ ẹ o ọmọ ìyá mi, ṣàwẹ̀ àdáró lẹ́yìn nígbà tó bá kú. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé, a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. Mo ní hàn yín. Ṣàwọ̀ ẹ o ọmọ ìyá mi, ṣàwẹ̀ àdáró lẹ́yìn nígbà tó bá kú. Adéyínká Ọlásùnkànmí yín náà ni. Fúnra wa nígbà tá a bá kú. Ìwọ náà wo ṣọ́wọ́ rẹ̀ o ọmọ ìyá mi, ṣàwọn èèyàn dárò lẹ́yìn ẹ nígbà tó bá kú. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, kájọ máa fòwe bára wa sọ̀rọ̀ lọ́jọ́ òní. Ṣàwọ̀ rẹ̀ o ọmọ ìyá mi, ṣàwọn èèyàn dárò lẹ́yìn tó bá kú. Mashallah, àkúkú wẹ̀ fúnra wa nígbà tá a dáyé o. Tọ́ Adéyínká mo tún ti dé lónìí, èmi lọ́mọ oníyàá mẹ́ta kan méje kan àtọ̀kànlélógún kan, ọmọ ògbóngbó níyà, ọmọ ọ̀rọ̀ gbọ̀dọ̀ níyàn, ọmọ atóbọ̀ sòrò olúbúyájú fọ́ lẹ́rún orínú kedere. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé, Nígbà tá a fi wáyé a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. lọ́jọ́ tá a bá kú tán o. Ṣàwọ̀ rẹ̀ o Adéyínká Ọlásùnkànmí yín náà ni. Sàwùtí ó ìhòòhò ṣálábì wa oníjọ tàdáyé, wọ́n dá ẹ láṣọ ní fìbò owó wa. Èmi lọ́mọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ará èrò gbárà tèrò gbòòrò lójú ẹni wọ́n jọ ń wora wọn. Inú sì máa wá wí ṣọ́mọ́lẹ́ ní bàṣírí rẹ̀ lẹ́yìn tó bá kú. Ìwà tó wúlé ní o, ìwà tó wúlé ní ṣàníyèsí ọ̀rọ̀ wa o. Èmi náà lọ́mọ lójú gbogbo abínú ẹni àti gbogbo òṣìkà lù. nígbà tá a bá kú. Ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ o ọmọ ìyá mi, ṣàwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. Adéyínká mo tún dé lónìí, agado òkúta àrà òkè balẹ̀ dúgbọ̀ ẹ bá ń wépo. Débì kan ọ̀rẹ́ mi má dá sí ẹnu, wá gbọ́ èèyàn tó máa ń yàn nìyí, wá gbọ́ èèyàn tó máa ń yòdì, àjàpá ló máa ń yòdì, àgọ̀ èèyàn ló máa ń yòdì, wà líkìdì oníkèéta wà láàdáwà, ọ̀tá sálẹ̀ kẹta sànáyé wà sàmágùdì pẹ̀lú oníkòyìíra, wàmí fìtínà ti ṣe ìtọ́ni àtàbùrú ẹni ẹ̀kọ́ tí ń jẹ́ Sátánì, òdì máa ń jákun ìfẹ́ láyé ọmọ ìyá ìyẹn nínú ìsìlámù, òdì máa ń gbàjọ́ ọmọ ìyá jẹ́, ó máa ń jákun ìbáṣepọ̀, òmùgọ̀ lẹ́ni tí yóò rí lójú ẹni tó bá ń bá yóò di, gbogbo ohun tẹ́ni tó ń bá ṣe á máa jágọ̀ lójú. Tọ́ ìbà Ọlọ́run ọba Olódùmarè lèmi kọ́jú tí n bá kọ́kọ́ dé inú ilé agodo. Òdì máa ń sálẹ̀ pọ̀tà wáyé sátọ́ báìbù ṣe ìtọ́ni ó máa ń Ṣé ẹ mọ̀ pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. bá yóò di. Wàlà haúlà wàlà kùwátà ìlà bìlà aliyu lazim. Àbíjú kan parí ẹ ló máa tọ̀ ṣùgbọ́n yan gèfèrí lòdì, ẹni tí ń bọ́ lọ́hún yóò dì, tó gbẹ̀rún sílẹ̀ láyé kí tó fáwẹ̀ sílẹ̀ láyé gbà, tó lòun ní bọ́ lọ́hún ṣe, báwo bá bá rẹ̀ dá ẹ̀ ṣe bí kò lẹ́sẹ̀ níbẹ̀, ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí yóò dì, ọ̀rẹ́ wa dákun má ṣe bá mùsùlùmí. Ọlọ́run Olódùmarè ó ti máa ń bá mi ṣe é tòní yìí náà mọ́jì ó ṣòro ṣe. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé, Mọ́ṣálá a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. àbíjú. Ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ o ọmọ ìyá mi, ṣàwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀ nígbà tó. Ìwọ Ọlọ́run lọ́ba sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀. Àwọn ọmọ Kí wọ́n tó bírú àwa yìí kí ilé ayé yìí ó tó máa jẹ́ ayé, torí a tún gbọ́ nínú Bíbélì wípé wípé ọ̀rọ̀ náà la fi dálé ayé. ń bá ṣe Tógun tí ó bá túlù bìkan ọ̀rọ̀ ní kọ́kọ́ tẹ́lẹ̀ ẹbẹ̀. wọ́n ti mú kan fúnra mi níwà rere, àti wá tí ẹ dá léwu láì dá láyé o, mo tètè ya mú kan tó lè jẹ́. Ọlọ́run o, wá tún gbẹnu mi sọ tòní yìí náà má jẹ́ ó ṣòro ṣe fún mi. kú tán. Má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. Nígbà tá a dáyé o, A ò lè wẹ̀ fúnra wa nígbà a ò lè dáwọ́ ẹ̀ tá a bá kú tán. Ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ o
gbọ́ kí wọ́n á la lè dá sí lẹ́yìn àṣẹ ọlọ́run ọba olódùmarè. ẹnìkan ló jáde okùn kò sí nǹkan kan tá a lè dá sí àjámọ̀ nǹkan kan àwọn erùpẹ̀ lásán. lédè tó ń kú síbi táṣọ ẹ̀ ò sí o kò sẹ́bí kò sẹ́yàn tó lè ṣe ìsìtúra ẹnìkan tájú rí kí àwọn ọ̀hún sáré o pé kò gbọ́dọ̀ ráre ló bá gbé lọ sílé tó rá mi kírun nítorí pé ó rá mi kírun lórí ẹ̀ tó dúdú tẹ̀sí ọwọ́ ẹ̀ mùsùlùmí lájẹ́ owó òkúta wíyẹn nílànà Islam ó di òkú ó bẹ̀rẹ̀ ó sì bá ṣírí ẹ̀ ẹ̀yìn yẹn gbé fún mi káwa lè yan rere nínú àwọn méjèèjì iṣẹ́ ìnìtàn. sẹ́yìn mọ̀ pé agbára ń bẹ nínú ọ̀rọ̀. tó fi kú ẹ̀ Àjàrẹwà Abíọ́dún Saoty mo lẹ́bùn ńlá kan mo lẹ́bùn ńlá kan Saoty mo lẹ́bùn ńlá kan fẹ́ ní bàgbà. ọ̀rọ̀ ló wá dorin orin tí ò tako làákàyè. Àjàrẹwà Abíọ́dún ọgbọ́n pòfẹ́sọ̀ bàbá ṣóun gbọ́. ẹ máa fi ọkàn bá mi bọ̀ kẹ́ ẹ máa fi làákàyè bá mi bọ̀ kájọ ń jọ bu omi ọgbọ́n mu lónìí. abẹnujẹ lẹ́yìn wa gbọ́ wá sí kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kó lè dání sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn bí ó ṣe ń lé nítorí kí wọ́n lè dá káì. kọ́rọ̀ mi kó máa lọ bí òwe torí bí òwe là á lùlù ògídìgbò ọlọ́gbọ́n ní ń jó ọ̀lùmọ̀ràn ní mọ̀. ilé kò sí ní ìta. ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ wà ń kalẹ̀ tẹ́ ẹ ti mú oyún ògbín nínú kára wọn. ọ̀nà ṣe ìṣòro kò sí tó dá lójú ẹ̀ bóyá tó dá bẹnu àtẹlù bẹ́ẹ̀ kò róhùn gbèsè. owó àníjù ó máa ń fa bàjẹ́ ìkórìíra máa ń fa bàjẹ́ nítorí pé kó tó wà ó wù ẹ́ ló ṣe wá ń ṣe bàjẹ́. ọ̀rẹ́ mi ẹran ọ̀rẹ́ ló ń jẹ́ lẹ́yìn ẹ̀ ọ̀rẹ́ mi kí ẹ sára rẹ̀ kíkú bá ka ẹ̀ mórí wá ìbàjẹ́. ìyá ọlọ́run ń dúró de ẹ ènìyàn tó kọ́ tí o túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. èèyàn tó kọ́ tí o túbọ̀ ẹsẹ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi kò má lè ní gbẹ̀yìn rere. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. kùlù náà sí a ò lè wẹ̀ fúnra wa ṣáà ìpọ́tì mọ́tì. ìwọ náà wọ́n ṣàwọ̀ rẹ̀ o ọmọ ìyá mi. ó dáadáa o lẹ́yìn tó bá kú. àdáni kan jẹ wá kan tí ò dá rárá àríjẹ má fẹ́ kẹ́nìkan mọ̀nà àtijẹ́ personal assistant ló jẹ́ sólówó tó sì mọ̀ wípé ọ̀rẹ́ ń sọ́fà kó tó lè jẹun kan sínú. ayọyọgo ayọyọgo ayọyọ gómọgómọ adíápọn Ọ̀rúnmìlà níjọ́ tí baba ń lọ báwọn mú yọ̀yọ́ra àwa ti báwọn mú yọ̀yọ́ra lónìí o ọ̀rọ̀ ayọ̀ ní kó mọ́ báwọ̀ ọ̀rọ̀ bànújẹ́ ìbáyọ̀. oní kò ní ẹ lára láti máa ṣe PA tóun ti ṣẹ́ dráìbà mọ́ ẹ̀wù ara ẹ̀ àdáni kan tó pọ́njọ lè lọ ìka tó gbórí ó wá rántí pé ọ̀la ọmọ tó bá bí ó lè jàǹfààní ẹnìkan tó ti ṣèrànlọ́wọ́ fún. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. ìwọ náà wọ́n ṣàwọ̀ rẹ̀ o ọmọ ìyá mi. ṣàwòyàn àdáró lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. àdúrà ṣánígì ẹ̀bùn ọ̀hún tí mo ní òun ẹ̀bùn orin ni tí mo ní máa fẹ́ ni tó bá lè gba ánsà wípé láǹkàyè oníyẹn ò ní kú ẹni ń bá ṣírí èèyàn lọ́nà kọ̀nà láyé o lọ́nà kọ̀nà ni wọ́n máa bá ṣírí ẹ̀ òkú tó kù yẹn la ó pè lẹ́ní rè tí o gbọ́dọ̀ rárí nítorò tí bá ṣírí ọmọ ẹ̀dá ẹgbẹ́ nígbà tó ń bẹ láyé ẹ̀san ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀san ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀ o àìmọye òkú bẹ́ẹ̀ tí wọ́n jẹrà mọ́lẹ̀ ọ̀pọ̀ ń bẹ o Saoty ọ̀pọ̀ ń bẹ kẹ́ tó mọ̀ wípé tọ̀hún kú wọ́n ti fa abẹ́ gé orí ẹ̀ gé lápá ṣáájá ni ó jókòó ẹ̀ ọmọ ìyá mi o ṣáájá ni ó jókòó ẹ̀ ìwọ ọmọ ìyá mi ìwà tó wúlé ní ṣàlèsì ọ̀rọ̀ àwò. a ò lè wẹ̀ fúnra wa nígbà. ǹjẹ́ kí láàbí máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ní ìgbẹ̀yìn ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. wọ́n ṣàwọ̀ rẹ̀ o àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. nígbà tó bá kú. oníṣẹ́ yìí ní gbọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀
ìgbẹ̀yìn lójú ṣe mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la ìgbẹ̀yìn lójú. ọjọ́ pé ọlọ́run a máa ń gbàsọ àṣírí lọ́dọ̀ télọ̀ fi bàṣírí òkú kágbọ́gbọ́n àsọ̀hún níbẹ̀rẹ̀ wípé ó mọ̀ nǹkan pẹ̀lú èrò ọkàn wa wípé télọ̀ ní ń bọ̀ aláṣọ yẹn kó tó fi mí náà tí ń bòyàn mo sì tó ń gbọ́njú bàbẹ̀ ìṣẹ́rí bàbá kan ló ṣaláìsí akúnfẹ́sẹ̀ bí ìṣe wa akúnlọ́bẹ̀ láti lọ́gbà sọ télọ̀ ní òṣàṣọ́ nílẹ̀ mọ́ télọ̀ ní òṣàṣọ́ nílẹ̀ mọ́ èmi gẹ́gẹ́ kọ́ mọ́ òyìn ẹni tí ń bòyìn lásán yẹn ó ti jẹ́ pé ọlọ́run mi ó ti jẹ́ pé ọlọ́run mi. àṣírí ni pé ń gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nìkan nígbà tó wà nílé ayé kódà nígbà tó dúkú tán ó ní gbọ́dọ̀ wí fẹ́ nìkan. àṣírí pé látòrí lọ ẹni bá fẹ́ aṣọ àṣírí tó fẹ́ pòkú ẹ mọ́lẹ̀ yóò gbọ́dọ̀ wá sanwó aṣọ. ọ̀rọ̀ ìpá mi láyà gan-an àfijú ẹ wọ́n rúpẹ́ gbọ́ bàbá ọlọ́run mi kọ́lọ́run ṣàlékún ìkẹ́fún ẹjọ́ máa sọ̀rọ̀ máa wò bẹ̀ ọlọ́run láṣẹ sọ̀rọ̀. a ò lè wẹ̀ fúnra wa ní bàtà mo mọ sọ̀rọ̀ ẹ̀ o. a ò lè wẹ̀ fúnra wa ní káwọn èèyàn wá gbé o. ìwọ náà ló ṣọwọ́ rẹ̀ o ọmọ ìyá mi ṣàwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀. Yéésù wa rẹ̀. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر ìyànjẹ ò dára kẹ́nìkan màyànyàn kan jẹ́ ohun tó jẹ́ gbà kẹ́nìkan ìlọ rẹ̀ rárá ìwọ náà má ṣe fẹ́ nìkan nítorí wípé ìwọ ló lẹ́tọ̀ọ́ sí àṣẹ kéèyàn tó ríṣẹ́ o kó tó wá lè fún ọ ní ààyè àti lè ríṣẹ́ o àfi kẹjọ ní àdéhùn pé tí wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́dọ̀ jẹ́ ti yẹ tó bá lè. ṣé ẹ mọ̀ pé àṣesílẹ̀ làbọ̀ wá bá tètè má lọ. ọ̀rọ̀ àsọtì nísìnyí jẹ́ kinní àná. ayé o ṣàtúnṣe. gbogbo ohun tá a bá wá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. a ò lè wẹ̀ fúnra wa ní. ayin àrọ́bá gbogbo wa là á dìtàn ẹ̀yà jẹ́ aṣọ́ra ká lè dìtàn rere ìgbẹ̀yìn lójú. kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ̀ tá a bá kú tán tá a rè wàlẹ̀ àṣà kí ni wọ́n mọ̀ ọ́ sọ lẹ́yìn wa. ṣé ẹ mọ̀ pé èèyàn ní Nelson Mandela èèyàn ní MKO Abiola èèyàn náà tún ní Sani Abacha náà wọ́n lọ títí wọ́n ti lọ tipẹ́ ìtàn gbàgbé wọn. gbogbo ohun tí kálukú wọn wá sí náà làwa fi ń ròyìn lẹ́yìn wọn. ṣé ẹ mọ̀ pé èèyàn ní Gbénga Adébóyè náà ọ̀gá mi ní táwọn náà ti ṣe é lẹ̀ ó sì ń sọ̀rọ̀ lọ lẹ́yìn wọn. nọ́ọ̀sì máa ń tara kàlìjáwá bàtàbàkù ìbéèrè lókù kí ni tó ṣe láàyè o tani tó lóore jù lẹ́ni tí buhari fèsì tó dá sílẹ̀ kí béèrè tó dé o. a ò lè wẹ̀ fúnra wa ní bàtà dáyé. ǹjẹ́ ẹ mọ̀ wípé ọpẹ́ dídá ló ń yẹ Ọlọ́run bá mi. ìwọ náà mo ṣọwọ́ rẹ̀ o ọmọ ìyá mi ṣàwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀. Ọlọ́run bá mi ó sì kọ irọ́ ọkọ̀ àbòsí ọkọ̀ àparùtù ọkọ̀ èké ọkọ̀ wà ọ̀dàlẹ̀ ọkọ̀ ká máa jẹran ara wa lẹ́yìn. ènìyàn ló máa ń dalẹ̀. ọpọlọ ọ̀rẹ́ tá a bá múlẹ̀ àfíjú tó pọ̀ tí ò dání torí tá ò bá rán mọ́ lọ́jà ọjà ò ní rán mọ́ sí. ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálẹ́ o. ilé ó bá pa ní. torí ara wa ká má bàa mọ́ fara nira ara wa. ká mọ̀ pa èyí. iná làwọn òfin ṣe wà nínú Bíbélì ló ṣe wà nínú Kùránì àní tó ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tó jẹ́ tàbáláyé níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọ́dọ̀ jókòó ńbẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn ọlọ́dẹ ibi tí ìyàwó ọlọ́dẹ kan bá ti dìde ọlọ́dẹ míì kò gbọ́dọ̀ jókòó níbẹ̀. ó ní tí inú mi máa ṣe bóun ló fà yòókù mọ́ra. gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí tí ń bẹ nínú ẹ̀sìn ìbílẹ̀ tí ń bẹ nínú tàbáláyé tí ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. ìgbàlẹ̀ wá di tiẹ̀ bọ́dọ̀ la. gbogbo àwọn kinní yìí ká má bàa máa kó ìnira bára ara wa náà ni. àbójú ti mẹ́rin lọ kò lè nígbẹ̀yìn rere. ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. dáyé. àrọ́bá gbogbo wa là á dìtàn. bákú ìwọ náà mo ṣe wọ́n.
ṣọwọ́ rẹ̀ wò. ọ̀rẹ́ mi. ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé hàn yín yìí. alágbára kalẹ̀ wù ìwà tá a bá fẹ́ ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣegbé rárá. bẹ́ẹ̀ ni o àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí láyé níbí. gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. ṣé ẹ sì mọ̀ yìí pé nǹkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wu ẹ̀fọ́ láéláé ohun tá a bá gbìn náà ni ó wù. o lè mọ wùwá bú kó o mọ wá sọ pé ó kẹsàn-án dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ́ẹ̀. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. ṣé jìbìtì ni wọ́n mọ̀ yàn án lù ẹyin. ìwọ náà mo ṣẹ́wọ́ rẹ̀ wò. ṣàwọn ìyá àdáró lẹ́yìn rẹ̀. olè jíjà ni wọ́n mú níṣẹ́. ká fi báírò yíwèé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ̀. ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ni wọ́n fi ń ṣàyò ń tiẹ̀. ọba tó dà wá sáyé ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní ká wáyé. àní bí nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójúmọ́ ebi gbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kúdúrú máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbangba ni wọ́n ti máa náwó tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́ wọ́n sì ń gbowó oṣù wọ́n gbà máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn ṣé èèyàn máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀hẹ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó o bá ṣe náà lọ́ọ́ gbà ni. bí ìwọ bá wá rò pé o ti mú jẹ́ o ti lọ àwọn ọmọ tó wá fi ilẹ̀ yìí ńkọ́ tó fi ilẹ̀ ṣàyé ńkọ́ àwọn ọmọ tó fi ilẹ̀ ńkọ́ àwọn ọmọ tí wọ́n máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. bíbélì ti sọ ó ní a ó bẹ ẹ̀ṣẹ̀ ìyá wò àti ẹ̀ṣẹ̀ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná ẹran lẹ́sìn mẹ́rin ṣé kẹfà ní àbí kẹjọ ìran ṣe bẹ́ẹ̀ náà mọ bó ṣe gùn lọ́sálálú. kọjá ẹnu. kó wá tó wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run mọ̀ ní sùúrù fa. ká pé ọlọ́run ò á mú ọ ní àyín àyìn ò tí ò mú ọ ní àyín tó rò pé ó jàjàbọ́ ọlọ́run ni ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà kò dàbí àwọn adájọ́ ilẹ̀ nàìjíríà ó jẹ́ mo kó ìyà. ó jẹ mo tó ìyà. ẹni bá béèrè. ó jẹ gbìngbìn nìkan ìyà. lọ́wọ́ jáwá sáyé torí. àgbèdè wáyé ọba tó dà wá sáyé. wáyé ṣé bó ló mọ̀ tó gbá lérò tó fi ní ká. ẹnjìníà nìwọ ẹnjìníà electronic engineer òun tún fóònù ṣe rédíóníìkì òun tún láptọ̀pù ṣe kọ̀ǹpútà kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. genotype ààrẹ nìkan. ìrésà ni ó bàjẹ́ lára pẹ́ńsù sápnà lọ́mọ ní wọ́n rà. ìgbà tó wù aláwòrán ló lè gbẹ̀mí kó wa. aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run ṣẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. bírò àwọn èèyàn wọ̀ ọ̀dà kan mọ̀. sọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́. ọmọ gbọ́ wà láì tẹ̀láì náírà 5 péré ni mo fi ta ọjà ń fún ọ. àgbèdè wáyé ọba. must you parọ́. torí pé wà. so gbọ́dọ̀ parọ́ ni. jìnnà wa. a ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yìí pé ẹgbẹ̀rún kan níta o bó bá pé ọ rà ń bẹ̀ tí ò bá sì pé ọ. àwòdèdè wáyé o. ewu làbúrò wa máa fọlọ́run ṣẹ̀rí lórí irọ́ torí ọlọ́run. tó fi ní ká. lórí èlò owó tó nà tán láàrin ìṣẹ́jú mélòó torí ọlọ́run. ṣé bá ṣé bó ló mọ̀ tó gbá lérò tó fi ní ká wáyé. ẹ bẹ̀rù ọlọ́run fa. mọ̀yà sáwọn ńlá. aláàmọ́ wa kó ìnira bára ara wa kò sí nǹkan kan tá a lè ṣe tá a fi lè kó bó tá a lè fi kó ìnira bọ́lọ̀ pé a wà á jìyà ẹ̀ṣẹ̀ ìṣẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tá a jẹ́ sọ́ọ̀ṣẹ́ ìwọ lè dọ́lọ̀ ń ṣẹ̀ ni sáà tọ́lọ̀ ń ṣẹ̀ ni a lè dá ọlọ́run ṣẹ̀kẹ́ àwa ara wa náà láàmú kọsẹ̀ lára ara wa tá a mọ̀ ṣe ara wa táwa máa fi lọ kọlu ọlọ́run. owó dókítà ló dára jù lọ́wọ́ student pátá. aláwọn dókítà láìla ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ bí orin àǹtí mi ó ní ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àròkáwọ́ lórí àwọn dókítà àwọn kọ́sọ́ńgbò dókítà. ṣé mọ̀ pé bí àwọn kọ́sọ́ńgbò ẹnjìníà fóònù àti rédíò gbogbo àti tẹlifíṣàn ṣe wà
tó yẹ pé orí ní ọmọ fọ́ rédíò àti tẹlifíṣàn àti fóònù yín tẹ́ gbé dọ́dọ̀ wọn àwọn kọ́sọ́ńgbó ẹnjìníà tí wọ́n kọ́wọ́ bọ kíní yín lójú àwọn rédíò yín lójú bọ́ fóònù yín lójú tẹ́dọ̀ ó fi máa dùn tọ́rùn ó fi máa ró tẹ́sí ó fi máa dùn tí gbogbo ó fi wá péjọ tí ó wà toro sí lára bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí àwọn kọ́sọ́ńgbó dókítà ń bẹ bóyá làwọn èèyàn wá tiẹ̀ mọ̀ wípé iṣẹ́ dókítà tí àwọn èèyàn wá ní àyín tí wọ́n ti sọ di kínú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀ka tí kálukú wọn tó yẹ kí wọ́n dìrọ̀ mọ́ ṣùgbọ́n nígbà ó yẹ pé Nàìjíríà níbi anything goes ní gbogbo nǹkan tá à ń ṣe ẹni tó lọ kọ́ bí wọ́n ti ń to eegun apá òun ò bá máa fi kíní kọ́rùn káàkiri yóò máa sọ pé wọ́n wo malaria yóò máa sọ pé wọ́n tọ́jú ibà tọ́jú ẹ̀fọ́rí ní ọba yíwọ́. aláwọn nọ́ọ̀sì tó jẹ́ pé nursing school náà lọ àwọn náà ń dá hospital lẹ̀ ẹ̀yìn àwọn náà máa tọ́jú àwọn èèyàn lábẹ́ ilé ti gbogbo ẹ̀ tó jẹ́ pé tẹ́ máa fẹ́ sọ operation ẹlòmíì nínú wọn òun tiẹ̀ yóò tún ṣe dáadáa yóò ránṣẹ́ pé dókítà tó mọ̀ pé ó mọ̀ nípa operation ni ṣùgbọ́n àwọn míì tóbi tó bá ti fojú sí bíi ẹ̀ẹ́mẹ́lò níbi tí dókítà míì ti ń ṣe lòun náà bá máa dá operation ṣe láì kọ́ operation nọ́ọ̀sì lọ́kọ́ kọ̀kọ́ operation wọn iṣẹ́ tó kọ́ àlẹ́jọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́. lábàlá báwo ni ó ṣe kọ́nà ilẹ̀ tí ò tójú ẹni sún sẹ́yìn rẹ̀ lè jọra ọba ọlọ́run tó ṣẹ̀dá wa ló lè rí kan yẹn sọ àdìfáfẹ́ bùtá ní àfijù tó rọ ọlọ́run lóye ẹ̀jẹ̀ fèé ṣàkàwé ọ̀rọ̀ kó lè jẹ́ kó fáyé kádàrá tọ́lọ́run ṣẹ̀dá ṣebí méjì ni kádàrá tọ́lọ́run pọ̀ mọ́ wá ṣebí méjì ni lọ́bọ̀lọ́run mi ṣẹ̀dá ò kádàrá kọ́kọ́ ṣébò ní kádàrá eléyìí tá mọ́ pa tí ò sí ohun tó lè yẹ ẹ̀sán kù mọ́ níkú tani oníkùlà èyí èmi ò tí ì rí kádàrá ẹlẹ́ẹ̀kejì léyìí tó lè yí tàbá fún fàdúrà pẹ̀lú ìgbàgbọ́ eléyìí lè yí kádàrá èyí tí a ò mọ̀ pa àdúrà lè yí. bó ṣe wá wà ní líìkì bẹ́ẹ̀ náà lọ́wọ́ wà ń gbàǹjà ọlọ́run ló lè ṣàánú orílẹ̀-èdè wa yìí ló lè ṣàánú gbogbo wa ní ọ̀nà kan ọ̀nà kejì ọ̀nà kékeré ọ̀nà tó tóbi ọ̀nà kéékèèké ni gbogbo wa wá ń jẹran ara wa là ń fara ní ara wa níbi tí ọlọ́pàá bá ti fi ara ní mẹ̀kúnnù tí ń lọ lórí títì tí ń lọ lórí gbogbo ẹ̀ níbẹ̀ náà lọ́lọ́kadà ó ti máa fi ara ní èrò tó gbé ibi ọlọ́kadà bá ti ń fi ara ní èrò tó gbé tóun náà bá tún ṣe gààyà nígbà tó ọlọ́pàá ti fara ní òun náà fara ní èrò tó gbé tóun náà jẹ́ bóyá òun ta èròjà oúnjẹ ni òun náà tún lọ mú kóńgò oníke aṣọ sínú omi kó lè bá a fún pọ̀ gbogbo wa àwa ń rẹ́ra wa jẹ torí Ọlọ́run torí kíni kí la fẹ́ dà kí la fẹ́ fi gbogbo eléyìí ṣe. kò pé àwọn dédé wáyé ọba tó dá wa sáyé ṣé bó ló mọ tó bá lérò tó fi nìkan wáyé. Sabahalilahi máa fi samawati mala aridi gbogbo ń tó wà ń sánmọ̀ àti ilẹ̀ ẹlẹ̀ kò dá wọn lásán gbogbo wọn ló lọ́rọ̀ tí wọ́n fi sí lọ́hùn ẹ̀bà àòdèdè wáyé o. ẹ mọ̀ pé kinní kan ó ti ẹ̀ wá ó ti jẹrà mẹ́sẹ̀ yín gbogbo wa Nàìjíríà. tí tó bá lọ ní ìsìn àní níjọ́ kan mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kan ní sáìdì ìgboro níbẹ̀ tàbá wá ń sọ̀rọ̀ òṣèlú wọ́n mọ̀ sọ pé àwọn èèyàn òṣèlú gbádùn máwọn lára láti máa ṣòṣèlú wọ́n máa sọ wọn wá ní rí corruption bíi ìwà abú kan bí káwọn náà dépò káwọn náà kó táwọn náà kó so ntẹ́mi wá wò tí mo conclude ní pé ìmọ̀tara ẹni nìkan serviceness ló ń da gbogbo wa láàmú serviceness ìmọ̀tara ẹni nìkan ni ló ń da gbogbo wa láàmú kó lè jẹ́ mi làwa fẹ́ máa fi ọ̀nà èrú kọ̀rọ̀ jọ tá a bá wá kó gbogbo ẹ̀jọ́ tán ń bọ̀ là ń kó lọ kí la fẹ́ fi ṣe owó tà ní kó lọ ọ̀run tí wọn ò ní sin mọ́ wa. ọlọ́run ta ló sọ lórí ìgbà ìpè ní. sẹ́yìn ti gbàgbé wípé ni bó ti wù ká pẹ́ láyé tó títí á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. bó bá sì ti lè wù kẹ́ lówó lọ́wọ́ tó 3 péré nìpín yín ohun tó o bá jẹ ohun tó o bá mu
àtàwọn oore onílàádà tó o bá ṣe ìwọ kọ́lé irinwó rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ra mílíọ̀nù ọkọ̀ ẹni haúsá ń kí sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó o bá lọ tán ìwọ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ìfẹ́ wà láìtàláì ló lè mú wọn fi aṣọ ọrùn rẹ̀ lẹ̀ tán máa faṣọ sí wọn ní sínú pósí tí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ bí ojú àwọn èèyàn bá pọ̀ tó ń gbà wọ́n sin òkú rẹ̀ tí wọ́n lè bọ́ lójú gbogbo àwọn èrò wọ́n ó sì wá wú òkú rẹ̀ lóru wọn bọ́ àbí tí èèbá ṣaṣọ patí ló kù ká wá gbé gúúsì sọ́rùn kó gbé ṣéènì sọ́rùn kó gbé kúpà sọ́rùn ká wá fi sin kókó fi kọ́mọ́ wíìlì pé ẹ̀sìn mímọ́ ẹ̀sìn kúpà yìí mọ́ mi ni o ẹ̀sìn agbádá ńlá yìí agbádá góòlù ẹ̀sìn mọ́ mi ni o bí wọn ò bá lè bọ́ lójúmọmọ níṣojú gbogbo àwọn èèyàn wọ́n sì wú òkú ẹ̀ lóru wọn ò bọ́ àánú ọlọ́run ló lè ní wọ́n mọ̀ ju òkú rẹ̀ tàjà nígbà wọn bá dá padà sínú pé kí ní ká má bọ́sọ ọlọ́run rẹ̀ tán tí wọ́n tún fi dá ọ padà nínú rẹ̀ pé ká rọ́yè pẹ̀dí ẹ̀lẹ́ olórí kan ìbò aláṣẹ́rí kí wọ́n náà wà láyé táwà wà máyà. àní kọ́lé irinwó ra mílíọ̀nù ọkọ̀ rán ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ ẹni haúsá ń kí sàn ń kù ní ó lo gbogbo ẹ̀ tó bá lọ tán àbí bí èèbá ṣaṣọ patí. ó kàn gbé bọ́ọ̀dì ó ti ẹni engine ọmọ èèyàn tí ó lẹ́sìn òkú ni wọ́n ò gbé sí ni àòdèdè. ẹ wá gbọ́ kí n là wà mọ́yà ayé gan. ṣèbó ló máa ń tó gbá lérò tó fi ní ká wáyé o. ṣé ẹ mọ Àbá Kyari tí gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto president sí ìjọba president Muhammadu Buhari ebi gbogbo sojú gbogbo wa níjó ní tó fi kú ngbò lọ tán ṣé ẹlòmíì ò bọ́ sípò rẹ̀. ó dá mi jọ orí ayé mi bọ̀rùn. tó máa ní èmi ni ló jẹ́ ń sọ níjó ní ìlú pé tí wọ́n bá ń sọ pé ìwọ ni mọ tàdí ẹ̀yìn kó o máa sọ pé ọlọ́run ni ẹ wo mi bàbá tó dá mi jọ̀wọ́. torí ìgbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàláì bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. ẹyin ló mú àfọwọ́n wákà kan tó fi kọ́ ó ní àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wa o àìsí mọ́ náà ni ó gbẹ̀yìn kó wa àwọn olówó àná wọn ò sí láyé mọ́ àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́ àwọn aláṣẹ àná ti wọ sàárè àìsí mọ́ náà ní ògbẹ̀yìn gbogbo wa. Abacha ànádà Nelson Mandela àtànádà Umaru Musa Yar'Adua àtànádà Wálé Okoro Wálé Ìbáraka. bá tiẹ̀ wá sọ pé àwọn eléyìí ń jìnnà sí wa ìwọ náà wo gbogbo àyíká rẹ wà àwọn tá ẹjọ ṣe kékeré àtàlùbáríkà wà àwọn tá ẹjọ ṣàná káwọ́ lé mi o. ẹjẹ́ á tún padà sẹ́yìn. ọba tó dá mi jọ àtòrí. àwọn Haruna Sọlá àná ń kọ́ àwọn epo àkà àná ń kọ́ àwọn Àyìnlá Ọmọwúrà àná ń kọ́ Barrister mo mọ̀ pé púpọ̀ nù wa ni ó mọ Barrister bàbá tiẹ̀ mọ àwọn Àyìnlá Ọmọwúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn Barrister ńkọ́ Barrister. ó ní ńrungúrun ègbúrọ̀ ṣe mòróyè ńrungúrun ègbúrọ̀ ṣe ọmọ àgbáyé lọ́la. kíni ní ọjọ́ kan. bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni. ọ̀rọ̀ wọn kí la mọ̀ tí ó ṣe wá lọ́la. lára ajá ni kò pàjá kò jẹ́ kó gbádùn. kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n níṣẹ́ ibi. ṣeṣẹ́ eré lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ òdì kejì àbíṣẹ́ bú. ṣé wọ́n ń gbẹ́ ọmọnìkejì rẹ lẹ́sẹ̀ ni. láàárọ̀ lọ́sàn-án lóru. jìbìtì ni wọ́n yàn láàyò ni. má sọ pé. iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyà ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run. kí la dà torí ń tá a jẹ tá a wọ̀ yìí náà. ọ̀wù. jẹ́ káyé mi ó dára kọ̀rùn ó yẹ mi o máa fi ilé ayé mi lọ́rùn jẹ́ fún mi. jíjú àánú rẹ̀ wọ̀ mí. ọba tó dá mi jọ àtòrí ayé mi lọ́rùn mi jẹ́ fún mi. mo fọ́ bá àwọn wá ní abẹ́ Allah mo fọ́ bá àwọn wá ní abẹ́
ẹ̀rọ ọlọ́wọ́n ọba wọn làwọn láìka tó ń oṣù pa yàyà mi ẹ̀rọ ọlọ́wọ́n ọba mo fi wọ́n gbé ọlọ́run mi lórí àwọn olólùfẹ́ mi kan ríta jèsè káyé wọn máa nira kígbà wọn máa nira wọn lánà bí ọ̀rẹ́ rẹ̀. ìjọ àánú rẹ̀ omi ọba tó dá mi jọ má torí ayé mi ọ̀run mi jẹ́ fún mi. Jerison Production. nítorí àádáadáa ilé ayé yìí náà tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ àwọn èèyàn wa gbogbo wa ogúngún níbi tí gbogbo wa náà ta ti ń kọsẹ̀ lára Ọlọ́run tá ń kọsẹ̀ lára ara wa tó jẹ́ pé òní wa ń mú wa kọlu Ọlọ́run Olódùmarè ṣe mọ̀ ní pé àtó Ọlọ́run ṣẹ̀kẹ̀. àti ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò Lájí ṣe bí Ọ̀yọ́ online radio. Jerison Production. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. kẹ́ máa wá wò ó gbogbo obìnrin tàjọ ń sọ yìí ó ń bá èmi náà wí o ibi tèmi náà ti ń ṣe tí tọ́ba ti ta bákálukú wa ká lọ túnbẹ̀ ṣe ni. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí ẹni tó bá ta bá kọ́mọ̀ fi ṣe bínú ni kájọ lọ túnbẹ̀ ṣe. sáwọn yàrá dàrú lẹ́yìn. níbi ètí mo sọ ọ́ lẹ̀ yìí èmi náà ti rí ibi tèmi náà ti ń jẹran àwọn èèyàn wa lẹ́yìn tí mo ti ń jẹ lẹ́sẹ̀ tèmi náà ti ń kọlu Ọlọ́run. ìwọ náà wo ṣé ọwọ́ rẹ o ọmọ ìyá mi. ẹ já yọ lọ yẹṣẹ́ ọwọ́ ara wa wò gbogbo wa ká lọ wo ibi tá a ti ń kọsẹ̀ tá a ti ń kọlu Ọlọ́run. àwa láàmú fara ní ara wa táwa máa lọ kọlu Ọlọ́run torí àtó Ọlọ́run ń ṣẹ̀. ẹ tún gba bí ìwò tá a bá ṣoore fún ara wa èèyàn ẹlẹ́ran ara bí ara wa náà láṣoore fún Ọlọ́run tún wá fún wa ní ẹ̀sùn oore tá a ṣe fún ara wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ọ̀rọ̀ ìwà jàǹbá tá a bá wù sí ara wa ṣe rí a wù síra wa ni Ọlọ́run ní ó wá san ẹ̀san àfihàn pínran ó ti yé yín báwọn. ṣé ẹ mọ̀ pé àfihàn pínran wọ́n fún ẹlẹ́ran kan òun àti ìkejì rẹ̀. ìwòwò ṣáláàbí wa. ẹran sì rèé kò ṣeé fọwọ́ já. wọ́n dá ẹ láṣọ. kò sì sí ọ̀bẹ kò sí bíléèdì. tábà tún ṣe tán. ìyún bá ní jẹ́ ń fẹ́ yín gé ká pín. ìwòwò ṣálá ó lọ. níbi tó ti fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ ó kọ́kọ́ fi eyín tẹ díẹ̀ sẹ́nu lọ́hùn. ó sì máa wá wí. ṣé tí bí yóò sì kúkú rí i pé ó ti fi eyín tẹ díẹ̀ sílẹ̀ lọ́hùn. wà á tó wúlé mi o. kó tó wá fi eyín já díẹ̀ yòókù sílẹ̀. àwa ní sọ ti rí i pé ó ṣe déédéé ó ṣe rẹ́gí. ní a fi máa ń ní Ọlọ́run ní máa ń ṣèdájọ́ àfẹ̀yìn pinran. ìwọ lówó lọ́wọ́ abẹ́yẹn tálákà jẹ́ o ti wò pé kí ni ó ṣe fún mi kí ló lè ṣe fún mi. wá gbọ́ ìrìn tó máa ń yan. bí ò bá lè dá ọmú tó fọ́ Ọlọ́run lọ ńkọ́. bí ó sì fọ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé òun lọ́mẹjọ́ dá. ọ̀tá sálẹ̀. ọba mi òkè tí òkúkú ní gbé ẹ̀bí fáláre tí ò ní gbé àréfẹ́lẹ́bi. fìtínà ti ṣe ìtọ́ni. òṣùwọ̀n tó o bá fi wíńkà báyìí náà ni wọ́n fi dá padà fún ọ. òdì máa ń jákun ìfẹ́ láàrin ọmọ ìyá ìyẹn nínú ìsìlámù. òdì máa ń gbàjọ́ ọmọ ìyá jẹ́ ó máa ń jákun ìbáṣepọ̀. àwọn Yorùbá ní làákàyè pọ̀ wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi wíńkà ni wọ́n fi ń san padà fún ni. a máa jágọ̀ lójú ẹni nítorí ìpọ́jọ́ lòdì rẹ̀ ohun tí ń ṣe kò ní nítumọ̀ wọ́n tẹ̀sí àdúlé ara wa òdì máa ń sálẹ̀ pọ́ta wọ́yẹ sátọ́ báàbù ṣe ìtọ́ni ó máa ń sílẹ̀kùn fèsì mi. Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀ àrònú jinlẹ̀.
tí mùsùlùmí méjì bá yọ. kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan-an òwe ilẹ̀ Yorùbá mọ́tò ṣùgbọ́n yan ẹnu mi àgó ẹni tí ń bọ́ lọ́hùn yóò. òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwà ọmọlúàbí tó wà nínú rẹ̀ ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan pé èmi ò jẹ́ mùsùlùmí èmi ò jẹ́ kìrìsìtẹ́nì èmi ò jẹ́ babaláwo èmi ò jẹ́ ẹni tí ń bọ Fáànù ǹjẹ́ ẹni tí ń bọ Ṣàngó ǹjẹ́ ẹni tí ń bọ Ògún. àwa rẹ̀ ló mọ̀ tọ́. òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jọmọ́ ìwà ọmọlúàbí ó tó ṣe ilé ayé. àbíjì. wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà. fàkúrọ̀ rí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣoògùn òkìgbẹ́ láyé Oríyọmí ọmọ Kẹ́hìndé yàtọ̀ sí wípé. ẹ tó ń gbọ́yún náà Sànbẹ̀sùn fàkúrọ̀ rí ìwà ọmọ ní mọ̀mọ́ sí òkìgbẹ́. tó nígbà tí ń kéré o. tẹ́ ẹ mọ̀ pé oníjàgídíjàgan oògùn òkìgbẹ́ náà ni ọmọ wá káàkiri. àtiwá tí ẹ dá léwu láì dá láyé o. kí wọ́n ti mọ̀ pé wọ́n lè fi àdá sáwọn náà ni yàtọ̀ fún pé ọlọ́mọjà kó ọwọ́ ọlọ́wọ́ èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́ oníjàgídíjàgan ni ọmọ owó oògùn òkìgbẹ́ káàkiri. a ò lè dáwọn ẹ̀ta bá kú tọ́ra ìwọ gan wọn ṣe ọwọ́ rẹ. ṣé ẹ mọ̀ pé òwe lẹ́yìn ó ṣe rẹ́gí agbọ̀n bì kan. ẹnìkan ló jáde òkú kò rí lédè Saoty ẹnìkan ló jáde òkú kò rí lédè tó ń kú síbi táṣọ ẹ̀ ò sí o kò sẹ́bí kò sẹ́yàn tó lè ṣe ṣètúra ẹnìkan tájú rí kí àwọn ọ̀hún sáré o pé kò gbọ́dọ̀ ráre ló bá gbé lọ sílé tó rá mi kírun nítorí pé ó rá mi kírun lórí ẹ̀ tó dúdú. Ajíṣebí Ọ̀yọ́ online radio náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ ẹ dákun ẹ mọ̀ yín kò ń bẹ̀ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ. ó di òkú ó bẹ̀rẹ̀. tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣó ń ṣe déédéé ara yín ṣó ń bá yín lára mu. lẹ́yìn bá fẹ́ lù mí lọ́gọ̀ ẹnu 07068874274 náà ní nọ́mbà mi dá ẹ lè pè mí sí. Adéyínká Ọlásùnkànmí ńlẹ̀ mi ń jẹ́ Lumatech tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí Ajíṣebí Ọ̀yọ́ online radio tí Ọlọ́run tó lò mí láti fi dá sílẹ̀. Tẹ́ bá fẹ́ pè mí ẹ fẹ́ lù mí lọ́gọ̀ ẹnu ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí bóyá ẹ̀yin sì fẹ́ darapọ̀ mọ́ wa ẹ fẹ́ polówó ọjà ni ẹ̀yin náà fẹ́ máa ṣe prógráàmù kan ètò kan ẹlẹ́ẹ̀kejì lórí ìkànnì yìí ni a jọ sọ̀rọ̀ bá a ṣe jọ máa ṣe lálálà fi bọ̀ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín báwọn ẹ̀yin o tá a ṣe jọ máa ṣe tí òyìn tún máa dùn tí gbọ́ngbọ́n máa kán sí ẹ̀yin ẹ má wọ́ọ̀rì nípa tówó ná ẹ ti ẹ̀ kọ́kọ́ pè mí ẹ bá mi sọ̀rọ̀ 07068874274 náà lẹ lè pè mí sí 07068874274 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yin ẹ search fún ẹ wá Adéyínká Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kànmí for you CANME pẹ̀lú 4 ẹ̀rin àti U kànmí for you CANME 4 U kànmí for you ẹ lè sẹ́ẹ̀chì yẹn náà Adéyínká Ọlásùnkànmí náà ni ó gbé wá lókè rẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé orúkọ kọ́mpìnì wa lẹ fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tó bá yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tó bá yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tó bá yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kànmí for you náà ni kànmí for you náà ni ló wà ní Twitter ló wà ní Instagram tẹ bá search kànmí for you 1 kànmí for you 1 ní Facebook yóò gbé profile mi wá instead ẹ máa search fún Adéyínká Ọlásùnkànmí yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá profile iléeṣẹ́ wa Ajíṣebí Ọ̀yọ́ radio ní profile yẹn ní
Facebook. Ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adéyínká àmì ń bẹ lórí Ajíṣebí Ọ̀yọ́ àmì wà lórí rẹ̀, àmì Yorùbá wà lórí rẹ̀. Eléyìí mú lè wọ́n jẹ́ kó easy láti wá bẹ́ẹ̀ sì lè tún wá báyìí. There is a www.facebook.com/Ajíṣebí Ọ̀yọ́ radio www.facebook.com/Ajíṣebí Ọ̀yọ́ radio. Ìyẹn ò nídìí àmì, tẹ́ bá ti tẹ̀ sí URL yẹn gbangba lẹ́jà síbi profile wa ní Facebook. A dẹ̀ wà ní Twitter náà, Ajíṣebí Ọ̀yọ́ radio náà ní Twitter. Bó ṣe rí nìyẹn 07068874274. wọ́n ti fa abẹ́ gé orí ẹ̀ gé lápá ṣáájá ni ó jókòó ẹ̀ ọmọ ìyá mi ṣáájá ni ó jókòó ẹ̀ ìwọ ọmọ ìyá mi. Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gbà ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ̀ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abíọ́lá, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn aládùúgbò wa alámúlétì wa wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn wa, wọ́n máa sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n máa sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa wọ́n sì máa gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ̀. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa torí àrọ́bá gbogbo aládìtàn. Ẹja ṣọ́ra ká lè dìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Wọn ò lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tó ń bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé ká máa sọ dáadáa lẹ́yìn òkú. Pé ó dáa púpọ̀. Pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláíkà máa kọ́lẹ̀ yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ kórí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ kárátà kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn kárátà míì tán sọ nípa kárátà kan. Ń bẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tá bá ṣe literature, ń bẹ nínú ti English, ń bẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yìn tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Bó bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yìn ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláíkà píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ó yá tètè tẹpá mọ́ dáadáa ní ṣíṣe kó o fi kúnjú dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ. Ìwọ náà má ṣe fẹ́ nìkan nítorí wípé ìntọ́ ọ̀bá ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì. Ó tún wá lè fún ọ ní. Ó ṣe mí mo ṣe san bá díẹ̀ dà ń lóògùn nù máa sì fọ́ lẹ́yìn. Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́dọ̀ jẹ́ ti yẹ tó bá lè ṣe. Kò ní bá wa débi kankan. Iṣẹ́ wa sọ pé ẹ tètè máa lọ. Ohun tó lọ́hùn mi kò ní ìyànjẹ́ lá. Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bímọ? Ìyanu. Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀san. Nígbà tá a fi wá sáyé ọ̀yẹ́. A ò lè fúnra wa tá a bá kú. Gbogbo wa lákẹ̀sán gbogbo wa gbogbo iṣẹ́ wa á kẹsàn rẹ̀ ká tó lọ ní àyín. Fakul Adizan Hasan Liman wa ọ̀rọ̀ ṣaláúdà ọmọ àdàmú pátá. Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn wọ́ ọ̀la ẹ̀yà já dọ̀rọ̀ gidi ẹ̀yà já dìtàn gidi káwọn èèyàn ó lè rí tàn gidi sọ lẹ́yìn wa. Ibà àbọ̀rọ̀ tó dá láyé òfin ṣẹ̀rí wa bani dúníà ẹ̀gá mọ̀lẹ́mọ̀rẹ́ kò wá la wà dábà náà sùn wà parọ̀ ṣàtúrọ̀ bá tasálà àǹfààní ìlú yìí. Unaas wa khayrun naasi man taraka al-jawaba tabaku. Ìbéèrè lókù kí ni tó ṣe láyé o, tani tó lóore jù lẹ́ni fi wúwárẹ̀, fèsì tó dá sílẹ̀ kí béèrè tó dé o. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé, a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. Ìwọ náà wọ́n ṣe wọ́n.
jẹ́ àjọwò sí ọwọ́ ara wa wò sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ̀ sọ lẹ́yìn wa. Gbẹ̀gbára lé àdáni. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ. Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọlọ òye tá a bá. Ṣé wàá sọ màrímà sọ ni wọ́n mọ̀ sọ lẹ́yìn rẹ pé ń lo fílẹ̀ lọ. Kọ́kọ́ ń dání kó tó di. Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore onílàádà tó ṣe fáwọn èèyàn kó o tó lọ sẹ́mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan. Mi ò jẹ́ ká mọ̀ pa. Tí mo ní pé bó ṣe wù kọ́ ọ pẹ́ láyé tó títí ogún mẹ́ta péré. Dákun bẹ́ẹ̀ fún. Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bíi ti Kárúnà ogún mẹ́ta pérépéré báyìí náà ni ìpín rẹ̀. Ìyìntọ́ ọba jẹ. Alábòsí ṣe bọ́n ló mogun aláyọ̀ ló bá wọn kọ. Àtòun tó o bá mú pẹ̀lú àwọn orí ńlá dà tó o bá ṣe. Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dá ẹgbẹ́ rẹ̀. Ìyìntọ́ jẹun torí ká bá wà láyé ká má bàa kú ni o. Tí o bá jẹun kọ́ ni. Ẹ̀yin náà ní títí ẹ ara àwọn títí ẹ. Ojú ti máa ẹ̀ lọ. Ṣùgbọ́n orí ńlá dà gangan. Kò lè ní. Òun náà wàá ní àṣesílẹ̀ tí ó wàá jẹ́ àbọ̀ wàá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsìn. Ìní wàá wá lọ dé bá tó bá kú tán. Bá kú. Iná làwọn ọmọ rẹ̀ ó tún máa jẹ àwọn ẹbí rẹ̀ ó máa jẹ lẹ́yìn rẹ̀. Lẹ́yìn tó bá. Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ through rẹ̀. Percentage ni lọ́wọ́ mi wọ́n máa gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀. Tí wọ́n máa yọ tó máa yọ nínú sálárì wọn. Kírun tó tún bá wẹ̀ kú. Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì. Ìwà ṣe kókó. Ẹgbọ́n mi torí Ọlọ́run ká sì máa fi ara nira ara wa torí Ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bíi 40 àbí 35 sí 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn ó ti wá ń win àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà ó ti lù mí ní jìbìtì ń rí. Nígbà lọ́n ní ayé civil defence. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2000 and kíni ná ṣé 13 ní àbẹ̀wò àbí 12 àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ́. Ọba tó dà wá sáyé ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò tó fi ní ká wáyé. Òun ṣiṣẹ́ ń bẹ̀ ó sì ní ìràwọ̀ bíi méjì àbí mélòó ló ní léjìká ń gbà. Ọlọ́run mọ̀ ṣe àwọn. Ó sì ti bá àbúrò rẹ̀ kan náà ṣe rí tó sì ṣe é ṣe. Ṣé bó ń lọ́wọ́ tó gbá lérò. Ọmọ ẹ̀gbọ́n bàá mi gangan family. Bó tilẹ̀ jẹ́ pé kèso nìkan ni wọ́n ń hùwà àbàjẹ́ yìí ó ti láwọn àtẹ́jọ́ ń pín láàrin ara wọn. Ọba tó dá wa sáyé. Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa ewu làbùrọ̀ mọ́ sanwó wá kí ló gọ rẹ̀ ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé Nàìjíríà ibi tọ́lọ̀ ń dá a sí náà rèé ibi orí dá a sí náà rí kẹ́. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rìn wọn níjó rọ́nà lọ. Ọmọ àdé iṣo tó ti dé pẹ̀lú bákọ̀ṣọ́ orí. Kí n má fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n má bá lọ́wọ́ ná lówó bá wọ first mail. Wà láàárọ̀ gbàdì sí. Mi ò kọjá ìrì o ẹ tí mo ti ń bá dé o. Ìwáṣẹ̀ mi nìkan bam. Èmi pẹ̀lú àjẹ́. Ètò wá sọ̀dọ̀ bọ̀dá wa yìí nìkan. Bí ọdún. Káàkiri báwọn. Bá alájọsẹ̀ yíyá àfínjú. Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti bà orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà kọ́lọ́n bá wa tún ṣe ní. Fẹ́ wá ọkọ mi. Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa. Ní tó pé. Àbí Ọlọ́run yóò wá máa wá jẹ president ilé a lórí. Wípé bá. Àwa ara wa náà láà máa jẹ́ lórí ara wa. Lọ́wọ́. Láàárín àwa ara wa táwa máa ń fìyà jẹra wa. A máa wá bú àwọn olórí lókè. N tí wọ́n gan ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ńkọ́. Àwọn àbíkú láyé. Ẹ̀yin ò mọ sọ̀rọ̀ rédíónìkì sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout níra ẹ̀. Ọmọ tí ò bá handout tí ò ra búùkù ó fèlì inú kẹ. Ìwọ náà ń jẹran àwọn èèyàn ń bẹ̀. Ẹ̀yin o, ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀ǹpútà. Ìyẹn kò ní má disk àní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹ̀yin o, ẹnjìníà náà òun náà tún kó sọ́wọ́ ẹlòmíì. Àkósọ́wọ́ nọ́ọ̀sì àbí dókítà. Ọlọ́run ló mọ̀ tó gbà lérò. Omi tí wọ́n fi sí yàn lára tí òjú bá yá bíi múrí mélòó kan lọ. Ó dá wa sáyé.
òun náà kàn papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì parasitamọ́ bí oníwàsó mọ́ra wọn. àmùdùn ọba tó dá wa sáyé. ẹ̀yà àní ò mú 5,000 wá. ìka lè jọ́sìn fún ni. àjọ ń rẹ́ra wa jẹ ó ti wá di omi ara wa. sáyé ṣèbó ló mọ ohun tó gbà. ẹ̀yin o nọ́ọ̀sì àti dókítà náà òun náà gọ̀kadà èjì ọ̀gọ̀kadà ètò ọlọ́kọ̀ nù wọn plọ́ọ̀gù ọkọ̀ rẹ̀ abàjẹ́ adọ́dọ̀ mẹkáníìkì half engine lára sọ́kọ̀ yìí kẹ́ òun náà tún gbé sanlé òun náà tún rẹ̀ jẹ́ ń bẹ̀ ìyún náà atúndébi tó ti fẹ́ ra èlò oúnjẹ ìyó olóúnjẹ náà ó ti kí kóńgò gàrí kóńgò rẹ̀ sì bọ́nú omi gbóná ìyún ti sún kì gbogbo wájọ wa ń rẹ́ra wá jẹ nílò àwọn eléèbó fi sọ pé we deserve the kind of leadership we get torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́ àjọ dàgbà ní lára àárín ara wa náà láti dàgbà àjọ dàgbà ní púpọ̀ nù wọn ẹjọ́ ṣe kékeré ni ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ́ gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara èmi náà tèmi náà sọ̀rọ̀ yìí ó èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń wà á bú kọ́lọ̀ bá mú kú ń bẹ̀ gbogbo wa káwa mọ̀ lè díjú ká mọ̀ lè sùn forí léjìká àwa náà lágbọ̀dẹ fún ara wa láṣẹ security ara wa àwa lágbẹ̀kànga fún ara wa àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa ìjọba òsè kankan fún wa. wọn múná wá à ń sanwó náà. táàksì ní ìsín ráàyè wọ́n ti fi táàksì yín alọ́rùn. àwa jọ ń fara nira wa. aláàdìsáàbù àwọn leaders tá à ń gbẹ. lásìkò election ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri bó ṣe gbà lọ́wọ́ PDP ló gbà lọ́wọ́ ACN ló gbà lọ́wọ́ JJJ ló gbà lọ́wọ́ CCJ. ọ̀sẹ̀yìn ẹran sànṣẹ́yìn. ẹ̀yin o ṣe bẹ́ẹ̀ ni tó bá fún ọ lówó jù ní wọ́n dìbò fún. tí wọ́n mọ̀ pé àwọn owó yìí àwọn kan náà ń yá wọn lówó náà fi ń èyí tí wọ́n bá rí jí kó lápò ìjọba àwọn kan náà ń yá wọn lówó yìí. níbo wọn ò ti rí padà nígbà wọn bá gbé contract fún wọn ní kẹ wọn á gbé contract ọ̀nà fún wọn ibẹ̀ làwọn ó ti rí returns wọn ní ṣe quality roles fún yín láàrin oṣù mélòó ọdún mélòó ọ̀nà bàjẹ́ ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ bàbà ọ mọ̀ pé it's as a result of the bribe that you collected during the election. torí àwọn rìbá owó ẹ̀yìn sọwọ́ kúrúrú tó ti gbà lásìkò election ni tó rọ̀ bí àwọn ní ẹ̀rọ tí ń rọwó nìkan wọ́n ti rí owó tí wọ́n fún ọ lásìkò election yìí wọ́n sì wá padà wọ́n tún wá èlé orí rẹ̀ àná ti mortgage future almost the future of next generation tí wọ́n ti yá owó tí wọ́n ti yá ìyáláyà owó. àwọn tí wọ́n ń rúlu wà yìí ìbò náà ti wá ìbò náà wá ṣé láti ìlú ìbò náà ti wá ni ṣé àwọn èèyàn yín náà ni àwọn èèyàn wa táàjọ dàgbà ládùúgbò. ìtí àwọn ọmọ pa àdúrà lóyè ara ní ẹyẹ gbowó káyọ fi ẹ má fowó dìbò mọ́ ẹ má torí owó dìbò mọ́ ẹ ní gbọ́. ẹ jẹ́ kún fún wa. gbogbo wa náà láàjọ máa jẹ omi toro rẹ̀ tí nìsín. ẹ bá ní á dìbò fún ẹni báyìí ẹ dìbò fún ọ̀dọ̀ ẹ dìbò fún ẹni báyìí wọn á ní kò lè torí pé òní wọlé ẹjẹ ìdìbò fún báyìí ìwé ṣe dìbò fún. gbóhùn tẹ́ mọ̀ sọ nígbà tí ò dìbò fún títọ̀ òun náà dìbò fún tó nítorí pé kò ní wọlé. táwa ní ó dìbò fún tí ó wọlé nígbà tí ò bá dìbò fún títọ̀ òun ò dìbò fún kó wọlé. ọba ló ṣàwọ ni. nígbà tí àwọn olórí yìí tí wọ́n bá ti ní fíẹ̀ wípé táwọn bá ti ṣe dáadáa àwọn èèyàn ó yọ àwọn kò nípò. àmọ́ onírọ̀rùn. torí wọ́n ti mọ̀ pé àwọn ò fowó ràbò lọ́wọ́ yín. wọ́n kọ́lá nínú àwa dúdú ìlà táwọn kọ́. nígbà tí ó bá ti sí ìbẹ̀rù pé wọ́n lè yọ àwọn kò nípò tàbí káwọn tún wá gbégbàgbò káwọn mọ̀ wọlé. lọ́mọ tó gbalẹ̀. wọ́n ti mọ̀ pé owó lẹ́kọ́ gbogbo bùkátà yín lé lórí táwọn bá yìí fún yín lówó èyí tí ń ṣe yín tán owó tẹ́ nígbà tẹ́ nà tán jọ kan tàbí jọ kejì. máa fi sàmọ́ wá tì. táwa fi ọdún 4 jìyà rẹ̀ gbáko. ọmọ àtìlẹ̀ ẹ̀lẹ̀. a tún ní recall option tá a tún fi lè recall olórí tí ò bá ṣe dáadáa. ọ̀hún ẹ̀bà.
wọ́n tún fi corruption bọ́ náà ni. tó gbá lérò tó fi ní ká wáyé. ẹ ní rí wọn recall láyé. ẹ dìbò fún ẹni báyìí, ẹ dìbò fọ́dọ̀, ẹ dìbò fún ẹni báyìí, ẹ dìbò fún ẹni tí ó dé wọn ni kò ní torí pé kò ní wọlé ní òye ìdìbò fún. ìwé iṣẹ́ ìdìbò fún ná. arákùnrin kan ló sọ lórí báyìí. ṣé ẹ̀yin máa rí ibi tí iná wà ńlẹ̀ ẹ lọ kó sínú iná. tún fẹ́ rọpò ayọ́kẹ́lẹ́ fẹ́ sábì Ferrari ìwọkọ̀ rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ṣe tọ́yọ̀ òun ni bóyá kò ní ní sílẹ̀. You don't want to choose to walk alone. You want to walk with the corrupt crowd. ẹ jẹ́ ká mọ̀ wọn ara. ẹ mọ̀ ní torí pé ẹ̀yin ò fẹ́ dá tó bá ṣe pé ẹ̀yin nìkan lẹ́ẹ̀dá dúró lórí òótọ́ ẹ dúró mẹ́ẹ̀kẹ́. òun padà lánìí. Ọlọ́run ọba tí èsì lẹ́yìn alábòsí yóò sì wà pẹ̀lú yín níbẹ̀. òun kan ló sọ lórí. ẹ máa nítorí pé ẹnìkan ò lè wọlé ẹ̀ ní dìbò fún. nígbà tó bá dìbò fún ta ni ó dìbò fún tí ó wọlé tí wọ́n wí báwọn títọ̀ ń wí báwọn títọ̀ ń wí báwọn. ṣé popularity lẹ́yìn ń dìbò fún ni àbẹ́nitá ẹ̀wò pé ó ní nǹkan tí ó ṣe fún yín. ìdá òun bá wáyé. àgbà ọ̀rọ̀ yìí ó ń ká ńlá kẹ́. bómi ohun tẹ́ dá wa lè ní ìjọkọ̀ ni ó di tán ilé àdìtàn ọkọ̀ àdìtàn. àròbá gbogbo aláǹsì dìtàn. ipò àdìtàn ayé ni àdìpínpín. ìtàn wo wá ni ìwọ fẹ́ dà lẹ́yìn ọwọ́ ọ̀la kí ni wọ́n mọ̀ sọ lẹ́yìn rẹ̀. ẹ ṣọ́ra ẹ já dìtàn dáadáa. yóò padà wá dọ̀bà ọlọ́run. ọba tó dá wa sáyé mi náà ló máa wà síwájú. ọlọ́run ẹ̀mí wá rí o Masha Allah ọlọ́run. 07068874274 ní nọ́mbà tẹ́ lè pè mí sí. lérò tó fi ní. lẹ́yìn ètò bóyá ẹ̀yin fẹ́ sponsor wa ni ẹ fẹ́ donate ni ẹ fẹ́ polówó ọjà ni. ìtàwọn ewúrẹ́. orí nọ́mbà yẹn náà lè pè mí sí 07068874274. kí n balẹ̀. lábẹ́ bẹ́ẹ̀ àtọ̀nìlá. ẹ jẹ́ kí n fi àsìkò yìí máa lu mo wáyé. ọ̀rẹ́ mi ẹnjìníà àwọn ẹnjìníà ọ̀rẹ́ mi ìyàwó tọmọ. lọ́gbọ̀ ẹnu má jẹ́ kí n kẹ́ ẹ má bá mi patronize wọn. ọ̀rẹ́ yá. wọn àwọn èso ní jìbìtì wọn nílùú yìí ní jìbìtì. wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfò wọn nítorí owó bà orúkọ wọn jẹ́. káwáyé. AY Communication ìwọ òkú. ó wà ní ó kàn gbé bọ́ọ̀dì ó ti ẹni engine. ọmọ èèyàn tí ó lẹ́sìn òkú ni wọ́n. Equed Shopping Complex àòdèdè wáyé o ọba tó dá wa sá. nínú Erelu tẹ́ bá ti lẹ́ ń lọ sí ọ̀dọ̀ AY Venture ní ìsàlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ní ọ̀rọ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ wà. tẹ́ bá fẹ́ type number 1 wà ní opposite rẹ̀ typist làwọn. ẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyá Daniel wà ń bẹ̀. ó ń ta aṣọ àwọn obìnrin jerry's ó ń ta cream. ṣíjú àánú ẹ̀. ìyá AY wà ń bẹ̀. tó dá mi jọ. hairdresser làwọn. orí ayé mi o. mọ́mì ọba rẹ̀. mọ́mì náà wà ń bẹ̀. ìwánú ẹ̀ wò mí. àwọn ń ta àwọn snacks pop-up buns gbogbo ẹ̀ lẹ́bàá lọ́dọ̀ àwọn ẹ̀gú. ìyá ẹ wo mi. paint náà wà ń bẹ̀. jọ o. ṣíjú. ìyá paint náà wà ń bẹ̀. ọba tó dá mi jọ̀wọ́ má torí ayé mi bọ́rùn mi. a tún ní laundry service ní ọ̀dọ̀ wa ń bẹ̀. omi. Lumatech náà wà ń bẹ̀ àwọn tún laptop ṣe ni lọ́yìn ṣọ́ọ̀pù AY. síjú àánú ẹ̀ omi ọba tó dá mi jọ̀wọ́ má torí ayé mi. 07068874274. àánú ẹ̀ omi. AY Venture ó ń tún fóònù ṣe ó ń ta fóònù accessory battery kò sí nǹkan tẹ́ ẹ wá dọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ rí. ìkẹrẹ lójú ara mi. tẹ́ bá tún wá bùyà gẹ̀ẹ́rẹ̀ mo ti gbàgbé ó tún ní ẹ̀ka sí òkè mogi ṣọ́ọ̀pù rẹ̀ wà ń bẹ̀ AY Venture idina siratal mustaqim ló kọ ṣọ́ọ̀bù kákàrà. afinimọ̀nà ní ọlọ́run ó ń ta fóònù accessory ìbárakàtì. tún fóònù ṣe láti wá ti. ṣe cháàjì fóònù jọ. ṣe charging point ta m-free ta charger àtàlùbáríkà. ó tún ń ta fóònù lọ́lọ́kan òjọ̀kan lẹ́lẹ́jẹ̀ wọ́n tó wọn ò sì gajara lọ. AY Venture òkè mogi ṣọ́ọ̀pù wọn wà níbẹ̀ níbi ẹ̀gbẹ́
ọ̀dọ̀ bàbá ń dá pé bàbá àfà ẹni tí ó sìn ọ́. ibẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹ̀ ti rí i kankun yẹ́lò báyìí. ẹni tí ó sìn ọ́ máa wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀bù nínú Erelú náà lọ́rùn. inú Erelú Tọ́bí mi, Emmanuel Alayande shopping complex títọ́bí mi, ọwọ́ à ń bẹ̀. ẹ̀sìn fẹ́ sìn ọ̀la rẹ̀. tẹ́ bá wá tó dóró kí òròkì kẹ́ tó dóròkì junction tẹ́ bá ti kọjá tẹ́ bá ń lọ sọ́nà òròkì látọ̀nà Erelú tẹ́ bá ti kọjá Mola filling station lápò ọ̀tún báyìí ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi kan náà tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnjìníà tó mòye ọ̀rọ̀ kìlà ni ẹ̀gbọ́n lára be best pàjápọ̀ be best international ṣíjú àánú rẹ̀ o kò sí fóònù táwọn ò lè tún ṣe bó ṣe iPhone ní ṣíjú àánú kò sí fóònù tí wọn ò lè tún ṣe kọ̀ǹpútà fóònù engineering nínú ayé ṣe la kò sí èyí tí ò lè àní wọn a tún máa mú fóònù wá bá látòwó dé pé kó bá wọn tún ṣe. ó gbà ó jọ kí n má pa ṣòfò lọ́ba náà á tì í nà ìdùnnú Lumatech àwa náà ń ta láptọ̀pù lọ́lọ́kan ọ̀jọ̀kan àṣà tẹ́ bá fẹ́ láptọ̀pù bàbá náà rí jẹ́ ẹ kọ́ọ̀lù Lumatech gbogbo ẹ̀ là ń ṣe bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ build website yẹ́mi Lumatech ń handle ẹ̀ ọ̀run jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe graphic design ọlọ́run. Lumatech International handle ẹ̀ wọn máa bá yẹn handle ẹ̀ Mo fọ́ bá tó máa make sense tó máa fine. Allah, mo fọ́ bá àwọn wá ní abẹ́. 07068874274 lẹ́lẹ́ pé Lumatech sí. Pa yàyà mi. tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ wá gbogbo àwọn ìsọ̀tá ajúwe yìí lọ ẹ̀ gẹ́ẹ̀tì ibẹ̀ ẹ lè pe Lumatech náà ẹ lè pè mí ẹ lè pè mí kí n júwe ibẹ̀ fún yín dáadáa 07068874274 ní Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Jerison Production. Lumatech tún ní real estate company àìṣẹ̀ dá sílẹ̀ ní tó bá yá a máa júwe Facebook page ẹ̀ fún yín tá a máa báwọn èèyàn handle afẹ́kọ́lé afẹ́ralẹ̀ káàkiri gbogbo àbí àwọn development bá ti ń ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́. Kí n tó gbàgbé a ti dá Ajíṣebí Ọ̀yọ́ TV náà sílẹ̀ ní YouTube ẹ search fún Ajíṣebí Ọ̀yọ́ TV and radio ó máa gbé wá níbi ibẹ̀ Ajíṣebí Ọ̀yọ́ TV and radio ẹ máa ti rí níbẹ̀ ibẹ̀ la máa post àwọn fídíò clip wa sí àwọn interview tá a máa ṣe ẹ sì má gbàgbé kí mo ní a ní ìdìrànlọ́wọ́ yín níta bá fẹ́ fi ràn wá lọ́wọ́ 07068874274 lẹ́lẹ́ pè mí sí 07068874274 torí a máa ṣe clip tí a máa fi mention gbogbo àwọn tí wọ́n donate fún wa tá a máa fi picture wọn sí ẹni tó bá wù láti fi picture rẹ̀ sí a máa collate gbogbo ẹ̀jọ́ a máa fi sínú fídíò a máa fi sí orí YouTube channel wa tí gbogbo àwọn yẹn wá máa rí ojú àwọn olóore tí wọ́n ń gbé ògo Ọ̀yọ́ lárugẹ. So bó ṣe jẹ́ nìyẹn lónìí ó di tó 1 hour tá a ti ń sọ bá a bọ̀. Ṣáwọn yẹn adarò lẹ́yìn ẹ nígbà tó bá kú. Ẹ má gbàgbé àrọ́bá gbogbo aládìtàn ìtàn wo lẹ́yìn fẹ́ káwọn máa sọ lẹ́yìn yín báwo lẹ́yìn ṣe fẹ́ kígbẹ̀yìn yín ó rí kí lẹ̀ ń ṣe láti fi ìtàn rere lẹ̀ fún ara yín fún àwọn ọmọ yín fún àwọn aráalé yín. Àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o ẹnìkan ò sì ní gbin àlùbọ́sà kó wù ẹ̀fọ́ láyéláyé ohun tá a bá gbìn ìní owó o àṣesílẹ̀ làbọ̀ wá bá o ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kínní àná o tí bá a sì ò bá ṣe kò sí tí bá a là ó là o bẹ́ẹ̀ bá hùwà rí lẹ̀ wọn à ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o gẹ́gẹ́ bí bàbá Ọbásanjọ́ ṣe sọ níjó ní pẹ̀lú Búrújí Ẹ̀sọ́ Kàsámù tí bàbá ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ tó ní ẹ ṣe dáadáa kán lè bá ṣe sọ dáadáa lẹ́yìn yín ni èmi ò pé Búrújí Kàsámù hùwà bú ọmọ kan fi ṣàpẹẹrẹ ni o níta ẹ bá ṣe làwọn èèyàn sọ lẹ́yìn yín o wọn à ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú o pé dáadáa wọn máa ń sọ lẹ́yìn o bẹ́ẹ̀ bá hùwà rí wọn à ní sọ dáadáa lẹ́yìn yín o kí lẹ̀yin ń ṣe o kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí lẹ̀ tún máa ṣe níta ẹ bá ṣe ni wọ́n fi ròyìn lẹ́yìn yín
àṣesílẹ̀ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì ní jẹ́ kí ní àná ní jọmọ mi gbẹ́ náà. ibà àṣẹ ọ̀bá ṣe kò sí ti bà láòlá o. bẹ́ẹ̀ bá wù wá rí lẹ̀ wọn ní sọ̀rọ̀ rí lẹ́yìn yín o. Adéyínká Ọlásùnkànmí pàpín baálẹ̀ fìlà yín náà rèé o. ìlàsà àròkọ yín rèé tí ń sọ lórí ọbẹ̀ nínú àwo tán ganan. ọ̀tá sálẹ̀ kẹta sanáyé wà sàmágùdì. ẹ̀yin o ẹ̀jẹ̀ á ṣe dáadáa kán lè bá àrítàn rè pa lẹ́yìn wa ni. àtàbùrù ẹni ẹ̀kọ́ tí ń jẹ́ sí. 07068874274 ilẹ̀ lè pè mí sí. ó ti máa ń gbàjọ́ mọ̀ yá jẹ́. ẹja wa máa fèyí ṣe lọ àní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dénú bú àní lọ tí kọ̀ǹkọ̀ tó lọ tí ò dálé odò. a máa wá àwa lá máa wá ẹ̀yin lá máa bá wọn à ní fẹ́ lòmíì sí èmi wọn à ní fẹ́ lòmíì sí àwa wọn à ní fẹ́ lòmíì sí ẹ̀yin. bàbá ṣe ń wá a máa bá ẹ̀yin náà ni. látọ̀ bá ìlú ṣe ìtọ́ni ó máa ń sílẹ̀kùn fésù ni ó máa ń sílẹ̀kùn fésù ni. àní sunkún ara wa àní gbọ́lá burú sí ara wa. tí mùsùlùmí méjì bá yọ. lọ́la aláhàlà wàlá quwwata illa billahi aliyil azim. àfijù kan. tọ́ a máa bẹ torí ọ̀bẹ ní bẹ ọ̀bẹ ní bẹ sú o àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀ náà ẹni bá ní àmọ́ nìkan là ní dé bá ń lè. báwo bá bá rẹ̀ dá ẹ̀ ṣe sẹ́ni bẹ́ẹ̀ ṣùgbọ́n má ṣe bá mùsùlùmí yóò di. ó dàbọ̀ ó dìgbà kan ná ó dàbọ̀. àwa rẹ̀ ló mọ̀ tọ́ ká lè jọ nígbẹ̀yìn rere. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. mọ́ṣálá. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. àbíjì. ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ wò ọmọ ìyá mi. táwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. sábẹ́ sọ̀fà kò rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣoògùn òkìgbẹ́ láyé Oríyọ̀mí ọmọ Kẹ́hìndé yàtọ̀ sí wípé òbí ń sọ fún mi pé kò dáa nígbà tí ń bá ṣe nǹkan tó kù káàtó nígbà tí ń kéré o èmi kan ti mú kan fúnra mi nínú ìwà rere àtiwá tí ẹ dá léwu láì dá láyé o mo tètè ya mú kan tó lè jẹ́ ìdèyàn àpọ́nlé o tóra ò máa nílé padà wá nígbà tá a bá kú tán. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. nígbà tá a dáyé o. a ò lè wẹ̀ fúnra wa nígbà a ò lè dáwọ́ ẹ̀ tá a bá kú tán. ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ wò ìwọ gan mo ṣe ọwọ́ rẹ̀ o. táwọn èèyàn dárò dárò lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. ẹnìkan ló jáde òkú kò rí lédè Saoty ẹnìkan ló jáde òkú kò rí lédè tó ń kú síbi táṣọ ẹ̀ ò sí o kò sẹ́bí kò sẹ́yàn tó lè ṣe ìsìtúra ẹnìkan tájú rí kí àwọn ọ̀hún sáré o pé kò gbọ́dọ̀ ráre ló bá gbé lọ sílé tó rá mi kírun nítorí pé ó rá mi kírun lórí ẹ̀ tó dúdú tẹ̀sí ọwọ́ ẹ̀ mùsùlùmí lájẹ́ owó òkúta wíyẹn nílànà Islam ó di òkú ó bẹ̀rẹ̀ ó sì bá àṣírí ẹ̀ ẹ̀yìn yẹn gbé fún mi káwa lè yan rere nínú àwọn méjèèjì ṣe ìtọ̀hún tó kú ni abẹ́ni tó sìnkú ẹ̀ Àjàrẹwà Abíọ́dún Saoty mo lẹ́bùn ńlá kan mo lẹ́bùn ńlá kan Saoty mo lẹ́bùn ńlá kan fẹ́ ní bàgbà ánsà. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. a ò lè wẹ̀ fúnra wa. Àjàrẹwà Abíọ́dún ọgbọ́n pọfẹsọ bàbá bàbá ṣó ń gbọ́ mi. táwọn èèyàn dárò lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. abanijẹ́ lẹ́yìn wa gbọ́ mi abanijẹ́ lẹ́yìn wa gbọ́ wá sí kí ló dé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kó lè dání sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn bí ó ṣe ń lé nítorí kí wọ́n lè dá káì àdáadáa ayé yìí ló máa gbọ́ èèyàn tó máa ń ṣe bàjẹ́ múnáfíkì ló máa ń ṣe bàjẹ́ ìyẹn sálálà bò sí kò sílé kò sí ní ìta àwọn sáánà ṣe ìsọ̀ ẹ̀rí àwọn náà ṣe ìsọ̀ kò sí tó dá lójú ẹ̀ bóyí tó dá bẹnu àtẹlù bẹ́ẹ̀ kò róhùn gbèsè ó wà níjù ó máa ń fa bàjẹ́ ìkórìíra máa ń fa bàjẹ́ nítorí pé kó tó wà ó wù ẹ́ ló ṣe wá ń ṣe bàjẹ́ ọ̀rẹ́ mi ẹ̀rọ ọ̀rẹ́ ló ń jẹ́ lẹ́yìn ẹ̀ ọ̀rẹ́ mi kí ẹ sára rẹ̀ kíkú bá ka ẹ̀ mọ́ yí wá ìbàjẹ́ ìyá ọlọ́run ń dúró de ẹ ènìyàn tó pa tí o túbọ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi èèyàn tó pa tí o túbọ̀ ẹsẹ̀ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi kò má lè ní kẹ́yìn rere. a ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. kùlù náà sí a ò lè wẹ̀ fúnra wa sáré kọ́tì mọ́tì. ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ wò ọmọ ìyá mi. ó dáadáa o.
kan jẹ́ wà kan tí ẹ̀ dá rárá. Àríjẹ má fẹ́ kẹ́nìkan mọ̀nà àtijẹ́. Personal assistant ló jẹ́ sólówó tó sì mọ̀ wípé ọ̀rẹ́ ń sọ́fà kó tó lè jẹun kan sínú. Oní bá ń sọ fún lówó rẹ̀ kó gbà mí síṣẹ́. Mo mọ̀ pé mo dára níbi káwa kò olówó sì bí ẹni jẹta ṣe lè rí driver. Oní kò ní ẹ lára láti máa ṣe PA. Tóun ti ṣe driver mọ́ ẹ̀wọ̀ ara ẹ̀. Àdáni kan jọ pọ́njọ lè lọ ìka tó gbóríyìn. Ó wá rántí pé ọ̀la ọmọ tó bá bí o. Ó lè jàǹfààní ẹnìkan tó ti ṣèrànlọ́wọ́ fún. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. Ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ wò ọmọ ìyá mi. Ṣàwòyàn àdáró lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. Àdúrà ṣánígì ẹ̀bùn ọ̀hún tí mo ní òun ẹ̀bùn orin ni. Tí mo ní máa fẹ́ ni tó bá lè gba ánsà. Wípé láǹkàyè oníyẹn ò ní kú. Ẹni ń bá ṣírí èèyàn lọ́nà kọ̀nà láyé o. Lọ́nà kọ̀nà ni wọ́n máa bá ṣírí ẹ̀. Òkú tó kú yẹn la ó pè lẹ́ní rè. Tí o gbọ́dọ̀ rárí nítorí ó ti bá ṣírí. Ọmọ ẹ̀dá ẹgbẹ́ nígbà tó ń bẹ láyé. Ẹ̀san ló pàdé ẹ̀yìn di ọ̀rọ̀ rẹ̀ o. Ẹ̀san ló pàdé ẹ̀yìn di ọ̀rọ̀ rẹ̀ o. Àìmọye òkú bẹ́ẹ̀ tí wọ́n jẹrà mọ́lẹ̀. Ọ̀pọ̀ ń bẹ o, Saoty ọ̀pọ̀ ń bẹ kẹ́ tó mọ̀ wípé tọ̀hún kú. Wọ́n ti fa abẹ́ gé orí ẹ̀ gé lápá. Ṣáájá ni ó jókòó ẹ̀ ọmọ ìyá mi o. Ṣáájá ni ó jókòó ẹ̀ ìwọ ọmọ ìyá mi. Ìwà tó wúlé ní ṣàlèsì ọ̀rọ̀ wa o. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a dáyé. Bàtà dáyé. A ò lè wẹ̀ fúnra wa nígbà tá a bá kú. Tá a bá tún kú. Ìwọ náà wo ṣàwọ̀ rẹ̀ wò ọmọ ìyá mi. Ọmọ ìyá mi o. Ṣàwòyàn àdáró lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí Ṣebí Ọ̀yọ́ online radio. You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin, Ọ̀yọ́ ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkan.